ẹ máa ń kọ́ kódà mo kọrin kan lánàá very funny a song very funny ó yẹ ká arrest gbogbo àwọn obìnrin tó bá kọ́ ni alárinà ṣóńlẹ̀ mímọ́ jẹ́ èmi jẹ́ aya Jésù mi jẹ́ ọkọ jọ̀wọ́ mú mi dọ̀dọ̀ ọkọ mi o kí n lè bọ́ lọ́wọ́ anilára. Jésù mọ̀ ń bọ̀ Jésù fẹ́ gba ọkọ ó fẹ́ gba ìyàwó oníyàwó Jésù fẹ́ gba ìyàwó oníyàwó. ẹ ǹlẹ́ ẹ kú kalẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ọkùnrin obìnrin ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń fọ́lò wa ṣé bẹ́ẹ̀ ti rí Adépọ̀jù àbí Malam Yusuf Adépọ̀jù Jésù fẹ́ gba ìyàwó oníyàwó fún àǹfààní ẹ̀yin tí ọpọlọ yín tó lọ sẹ́yìn àbí kí n sọ wípé ẹ gbọ́njú tàbí ẹ ṣẹ̀ṣẹ̀ wórí mídíà bẹ́ẹ̀ ṣẹ̀ ra fóònù fún yín ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ fi ń pariwo pé takú ti Jésù ẹ lè gbájú mẹ́sìn yín ni kí lẹ̀ ń wá nú ẹ̀sìn Islam ẹ béèrè kí làwọn bàbá ńlá kú bàbá ńlá yín lọ́nà mẹ́wàá kí ni wọ́n wá nú Bíbélì kí ni wọ́n wá pẹ̀lú Jésù ṣé ẹ rò pé prank ní à ń bá yín ṣe ni ṣe skit àkọ́ ṣe prank I really mean ẹ̀ lákòókò yìí ni over 30, 40, 50 years ago tẹ́ ti ń bẹnu àtẹ́lu Jésù àbí ṣebí Jésù èmi jẹ́ ọkọ Jésù mi jẹ́ aya àbí èmi jẹ́ aya Jésù mi jẹ́ ọkọ ọba mú mi dé ọ̀dọ̀ ọkọ mi kémi lè bọ́ ọ lọ́wọ́ aninilára Jésù fẹ́ gbàyàwó oníyàwó Jésù jalè ó jí àgbàdo ó jalè ńbẹ̀ yẹn Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ èmi náà wá ní orin fún ànábì Muhammad gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ farabalẹ̀ ẹ gbádùn mi tó gbogbo nǹkan burúkú tí àwọn ará bíi kó sábẹ́ gbogbo ẹ̀ la máa tú wẹ́lẹ́wẹ́lẹ́. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà ní àtètèkọ́ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú ẹ̀ dúró láéláé. Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa fún òun nìkan tó ṣòun ńlá. Jẹ́ kí ilẹ̀ Ísírẹ́lì kó ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Jẹ́ kí ara ilé Árónì kó ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí àwọn ènìyàn tí ó bẹ̀rù Olúwa kó ní ìsìn pé àánú ẹ̀ dúró láéláé. Èmi náà Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Holy Jesus ti ìkànnì Holy Jesus TV èmi náà sọ ní ìsìn pé àánú Olúwa dúró títí láéláé. Bàbá mo gbé ọ̀gá fàánú ẹ lórí mi lórí ìdílé mi lórí ẹbí àtàrà mi lórí gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV pátápátá jákèjádò gbogbo àgbáyé nílẹ̀ yìí ní Nàìjíríà àti ní òkè òkun United States United Kingdom gbogbo ẹ̀yin ará diaspora gbogbo ẹ̀yin tẹ́ wà ní China India káàkiri mo kí wa àkókò tí a fi wà ni mo fi kí wa ẹ wo fídíò yìí tí màá fi sílẹ̀ fún wa kẹ́ lọ wò bàbá takú ti Jésù mo kí yín o ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìtẹ̀síwájú ẹ kú iṣẹ́ Olúwa túbọ̀ máa fi kún agbára yín ìfòròyàn yín kò ní gbẹ oore ọ̀fẹ́ sí lórúkọ Jésù ọmọ àtiró ní ọ̀rọ̀ àwọn mùsùlùmí alákatakítí ẹlẹ́sìn àwọn àfáà oníjàgídíjàgan ọmọ àtiró ni wọ́n tó ra bàtà ẹsẹ̀ kan wá fún ìyá ẹ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn náà ni ẹ máa gbọ́ nínú fídíò tí mo fẹ́ play fún yín ẹ̀yin mùsùlùmí tòótọ́ ẹ̀yin àfáà tòótọ́ tí ẹ bá wo fídíò yìí kò yẹ kó bí yín nínú àwọn tó bá yẹ kẹ́ ẹ pèsè àkíyèsí ní ìlànà mùsùlùmí nínú Islam àwọn ní kẹ́ ẹ pèsè àkíyèsí àwọn ní kẹ́ ẹ sí nígbẹ́rẹ́ pàkọ́ torí tó máa sọ pé àwọn ò ní gbọ́ àwọn kan náà wà níbì kan náà tí wọn ò ní gbà tó máa sọ pé àwọn ò ní wọ́n kún àwọn kan náà wà náà tó yẹ pé wọn ò ní gbà láàbọ̀ ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan dẹ̀ rí ọ̀rọ̀ yín dàbí ẹdìyẹ ni ìṣàsùn dàbí Islam ẹdìyẹ tó dẹ̀ ń ṣo sínú ìṣàsùn ni
sàárè ààrẹ ló ń bà á jẹ́. ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan dàbí ìdání tí àkọ́ dàbí Islam. ẹ̀rí báyìí ìdà tó bá ti rorò ó máa ń ba àkọ́ jẹ́ ni. so láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ pọ̀lọ̀pọ̀lọ̀ láì gbà wá lákòókò ẹ jẹ́ kí n fi fídíò yẹn sílẹ̀ fún wa ká lọ wò ó. kẹ́ ẹ kọ́mẹ̀ntì gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yìí pátá kẹ́ ẹ sọ èrò ọkàn yín. ṣé Islamic ìyẹn ẹ̀sìn mùsùlùmí ṣé ẹ̀sìn àlàáfíà ni àbí kì í ṣe ẹ̀sìn àlàáfíà? ẹ kọ́mẹ̀ntì sí abẹ́ ẹ̀. èmi ò lólórí kankan mi lẹ́yìn kankan jà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni ká máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn pátápátá. bẹ́yẹn akèrègbè ló máa júwe ibi tó máa ti okùn bọ̀ lọ́rùn òun. nítorí náà ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí. ẹ̀ńdẹ̀ bá dẹ̀ ti subscribe ẹ subscribe sí ìkànnì Only Jesus TV yìí. ẹ wo sàlẹ̀ yẹn bọ́tìn tẹ̀ wòye tán kọ subscribe sí yìí. ẹ tẹ̀ ẹ ti subscribe náà nìyẹn. ẹ wá tẹ notification bell gbogbo ìgbà tí fídíò tuntun bá ti wá aláàtì yẹn máa dún, ìyẹn notice yẹn máa wà fún wa pé àtúntò ní fídíò tuntun. ẹ ṣé ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. gbogbo ẹ̀ la máa tú wẹ́lẹ́wẹ́lẹ́ ká má bàa kóran àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la. igi oko ń jọ láàánú bí sàlálà èèrà ilẹ̀ ń jọ láàánú bí òyìnbó ń jọ láàánú bí Muhammad wọ́n ń jọ lá Muhammad òyìnbó ń jọ lá Muhammad igi oko wọ́n ń jọ lá Muhammad èèyàn dúdú ń jọ lá Muhammad èèrà ilẹ̀ wọ́n ń jọ lá Muhammad sàlálà. ọláwòlọ́lá Muhammad tí poison pa ṣé ọlá poison àbánábì Muhammad tó jẹ gbèsè kú ní a fẹ́ jẹ ọlá rẹ̀? ọláwo náà fẹ́ jẹ lára Muhammad tó fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9? ọláwo náà fẹ́ jẹ lára Muhammad tó bá ọmọ tó gba ìyàwó ọmọ rẹ̀ tó bá ìyàwó ọmọ rẹ̀ sùn? àbí adopted child èèyàn ṣé kìí ṣe ọmọ èèyàn ni? ọláwo náà fẹ́ jẹ lára Muhammad ẹsọ ọlá 2 mẹ́ta tí Muhammad ní tígi oko ń jẹ tóyìnbó ń jẹ táláwọ̀ dúdú ń jẹ níbẹ̀. sí ọlá ṣúgà mọ́mì tó lọ gba ọ̀gá rẹ̀ tó ń bá ṣiṣẹ́ tó lọ ń fẹ́ ṣé ń lọ látà fẹ́ jẹ lára Muhammad? náà kò sọ láàrin kan báyìí lára ànábì Muhammad. ìsáyédà ò dúró sí mùsùlùmí ó yá kúrò lórí péjì mi ọgbẹ́nu ẹ̀dá kẹ́ báyìí àbí kọ́ rọra cross over bóyá sí oníṣẹ̀ṣe àbí kristẹni. àwọn irọ́ àti wà àbàjẹ́ tí wọ́n ń pa fún yín gbogbo ẹ̀ ní máa tú. ẹjá sáré gbọ́ ìròyìn lérèfé ẹjá gbọ́ àáfàá tí ń kọ́ ọmọ nílé kéwú tó ń fún ọmọ ní blálà ní làlà kúkú làlà ọmọ ní kéwú sẹ́wọ̀n gbére lẹ́kọ̀ọ́. èyí lohun tó ṣe. ikún jẹ̀pà ikún rẹ̀dí ikún kò mọ̀ pé ohun tó dùn ní pa ni. òwe yìí ló ṣe wẹ́kú pẹ̀lú àáfàá kan tó ń kọ́ àwọn ọmọ ní kéwú. yùnkẹ́yùnkẹ́ tí àáfàá Àlàní Ràfíù mọ̀ ṣe ti rán lọ síbi tí kò fẹ́ báyìí. ẹ̀wọ̀n gbére ni onídàájọ́ Rahman Oṣòdì tilé ẹjọ́ àkànṣe tó ń rí sọ̀rọ̀ fífipá bá ọmọ kékeré lò pọ̀ tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó sọ sí. ó ní kó lọ lò yóò kó ayé rẹ̀ níbẹ̀ pẹ̀lú bó ṣe fipá bá ọmọdébìnrin kan lò pọ̀. lásìkò ìgbẹ́jọ́ ọ̀hún Aláròyé gbọ́ pé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 ni afurasí ọ̀daràn náà hùwà ọ̀daràn yìí pẹ̀lú bó ṣe fipá bá ọ̀kan nínú àwọn ọmọ tó ń kọ́ ní kéwú lò pọ̀ lágbègbè Ìkọ̀tún nípínlẹ̀ Èkó. agbèfọ́ba Babájídé Bóyè tó fojú olùjẹ́jọ́ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù yìí sọ pé olúwa mi àáfàá tó ń kọ́mọ ní kéwú ni afurasí ọ̀daràn yìí. ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2021 ló fipá bọ́ ọmọ ilé kéwu rẹ̀ sùn. látìgbà náà lẹ́jọ́ rẹ̀ ti wà ní kóòtù kó tó di pé wọ́n tún ṣíwèé kan ẹjọ́ rẹ̀ báyìí. ìwádìí tí a ṣe láti ẹnu ọmọ náà fi hàn gbangba pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí afurasí ọ̀daràn náà fipá bọ́ ọmọ yìí sùn ṣùgbọ́n lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún 2021 làṣírí rẹ̀ tú síta. àwọn àyẹ̀wò tá a ṣe fọ́mọ náà nílé ìwòsàn ìjọba tó wà lágbègbè ibi tí wọ́n ń gbé fi hàn pé lóòótọ́ ni afurasí ọ̀daràn náà fipá bá ọmọ yìí lò pọ̀. Bóyè wá pe àwọn ẹlẹ́rìí mẹ́ta láti wá gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ níwájú adájọ́.
àwọn ẹlẹ́rìí mẹ́tẹ̀ẹ̀ta náà sì sọ̀rọ̀ tako olùjẹ́jọ́. adájọ́ gbóṣùbà ńlá fáwọn agbófinró tí wọ́n ṣèwádìí náà dáadáa nípa iṣẹ́ ọ̀hún. bákan náà ló tún bu ẹnu àtẹ́ lu afurasí ọ̀daràn náà pé ohun ìtìjú lágbára ló ṣe pẹ̀lú ọmọ ọdún 14 náà. adájọ́ ní pẹ̀lú àwọn ẹ̀rí àti àwọn ẹlẹ́rìí tó wà nílé ẹjọ́ ní ọjọ́ náà kò sí àwíjàre kankan fún afurasí náà. ó ní ó jẹ̀bi àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án. nínú ìdájọ́ rẹ̀ ló ti sọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́. bákan náà ló ní kí wọ́n lọ kọ orúkọ rẹ̀ sínú ìwé ìtàn ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ọ̀daràn. àwọn àwa burúkú tán fẹ́ introduce sílẹ̀ Yorùbá nìyẹn. àwọn ọmọ kéékèèké ká máa kì wọ́n mọ́lẹ̀ nílé ike wọ́n sì máa ti gbogbo ilé ike pa. tí ì mọ mẹ́mẹ́ ẹjọ́ sẹ́ ń wáìnì ara yín ni sáwádà lẹ́rù pé mò ń bá yín ṣe ni. takuti everything orúkọ mi nìyẹn ọgẹ́ẹ̀tì ẹ̀ takuta nabi takuta Allah takuti Islam takuti mùmìnì takuti àwọn olórí ibú tí wọ́n ìgbọ́ràn takuti àwọn onírọ́ takuti bó bá máa tó máa sáà sọ pé takuti something bó ní takuti Sátánì you are right torí máa make sure mo bá Sátánì fà ìwà burúkú rẹ̀ mi ní jẹ́ kó spread ẹ̀ dára àwọn èèyàn gidi. mo rò pé gbogbo wa láì ti rí kò tí ì tán síbẹ̀ o ní Afghanistan ọmọ ọdún 6 wọ́n ṣe wedding fún wọ́n tà wọ́n gbowó wọ́n dẹ̀ fún bàbá àgbàlagbà sáré wo kí wọ́n bá mi comment. Covered up, Pawana whimpers as her mother holds her. This is your bride. Please take care of her, says Pawana's father. Of course I will take care of her, replies the man. His large hands grab her small frame. Pawana tries to pull away. As he carries her only bag of belongings, she again resists. Ẹ sọ fún mi sí ẹ̀sìn lélẹ̀ sí ẹ̀sìn Ọlọ́run lélẹ̀ sí Ọlọ́run ló ní sọ ẹ̀sìn ilé yìí kalẹ̀ tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ Allah Muhammad ọ̀rọ̀ bánisùn bọ́mọdé sùn báyìí kò tiẹ̀ bí ọ̀rọ̀ olóṣó bí ọ̀rọ̀ aṣẹ́wó bí ọ̀rọ̀ raping kò sí nǹkan kan gidi kan báyìí tá a lè mú jáde wọ́n pọn kan ní ọ̀tá Islam gan ọ̀tá ara rẹ̀. ọ̀pọ̀ èèyàn ní ilẹ̀ ní Nàìjíríà ní òkè òkun everywhere láwọn àdúgbò kan ni wọ́n ti ya dànù kó nu Muslim now. mo rí pé ń jìjàkadì ẹ̀ ń try láti máa defend ẹ̀sìn yín nítorí bàbá yín ti gbìn lẹ́tẹ̀yìn bá yẹn ẹ̀yin náà ó tún gbìn di àwọn ọmọ ẹ má gbà pé àwọn ọmọ tiwa wọ́n ní àwọn ọmọ tiyín ní ọ̀rẹ́ ẹ máa introduce ẹ̀ sí wọn àmọ́ wá spread káàkiri ìyẹn la ò ní gbà fún yín. ìsáìdà kẹ́ ẹ pé àwọn bàbá yín onírọ́ àwọn bàbá yín alábòsí àwọn bàbá yín tí Kùránì òye kí wọ́n lọ jáwọ́ kí wọ́n wá nǹkan míì sí àbí kí wọ́n lọ tún ẹ̀sìn yín kán lọ tún divine tán bá tún ṣe tí wọ́n divine ẹ̀ tó bá wà òkè ẹ wá jọ máa fi kọ́ ara yín ẹ má tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ kẹ́yìn náà má bàa kàn dénú yọ ṣùgbọ́n pa máa dá kẹ́yìn ẹ bú èbú ẹ ṣépè ìkan tí ẹ pè mí àgbàlagbà ní àwọn ọmọ kéékèèké lóyún mi ní kò ní dáa fún baba ńlá bàbá kú bàbá ẹ ó mú mi ṣépè tó náà ti kọ́ alẹ́ pé àwọn náà mẹ́kọ̀ọ́ iṣẹ́ àgbàlagbà tí ò bá lè kẹrùn sọ̀rọ̀ ó máa kẹtan sáré bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ á padà kẹtan sáré wọn lágbà ìwà lọ́jà orí ọmọ tuntun wọ́ a wà dákẹ́ ó dìgbà tí gbogbo orí ọmọ bá wọ́ tẹ́ ẹ bá introduce wọn sí àwọn bad habit ó lágbàlagbà ni wọ́n yẹ kí n dákẹ́ kàn mọ́ kékeré dákẹ́ báwo kò possible àfi kí n má rí n tó lè solve problem yìí ẹ mọ gbogbo list gbogbo àwọn oníwàbàjẹ́ látòrí ọba Ìwó mufti Ìwó Jamiu Adégúnwà Malam Yusuf wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n ń ba ẹ̀sìn yín jẹ́ táwa náà dẹ̀ bá yín tọ́ bọ̀ aṣọ tẹ́ kó sínú ọpọ́n yẹn á fọ́ ó máa ya ẹ wà lálàáfíà gbogbo ẹ̀yin yàn kẹ́ mọ́ bá ní gbádùn rìn
akọrin àgbà Labib mo ń bọ̀ wá fáwọn náà o tó bá dọ̀la ríran wò rí tán náà dán wò Labib olórí ibú ni wọ́n o ẹ̀yin kì í ṣe ìsìlámù kọ́lẹ̀ yín ṣe é ṣe lẹ́nu olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsọ̀nà olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsọ̀nà ìsìlámù kọ́lẹ̀ yín ṣe ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsọ̀nà. Kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀ta àjọ wo fídíò yìí pátápátá ẹ ṣe ti rí fídíò tí a jọ wò yìí ṣe rí pé ọ̀rọ̀ ti sọ rẹ̀ báyìí ṣé Christianity ni àbí Islamic ni ìyẹn ṣé Christian ni àbí Islam ni èwo ló láṣejù nínú méjèèjì ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan náà mú un tọ̀ àyè wà fẹ́yìn náà láti kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì gbogbo apáta ẹ jẹ́ ká dìjọ kọ́mẹ́ǹtì sábẹ́ fídíò yìí kí ni èrò ọkàn yín kí lẹ rí sí fídíò tí ẹ wò yìí ẹ má gbàgbé ẹ bá mi pín káàkiri ẹ lè bá mi like kẹ bá mi ṣe kí ni kẹ bá mi subscribe ẹ̀ tẹ́ ẹ ti subscribe yóò dára fún wa ó kù díẹ̀ kọ́dún yìí kó parí ayọ̀ la máa fi parí ẹ̀ tẹ̀lé tara wa ẹ ṣé àlàáfíà ni fún yín o.